bá lóyún kóyún, ó bá lóyún kóyún sàárà ni. Sẹ́yìn náà rántí arábìnrin Ogechi Amaka Ozu, ọmọ Ìgbò eléyìí tó jáde síkànnì ayélujára tó lòun lóyún òun sì bímọ fún Wasiu Ayinde K1 The Ultimate. We dated for about 7 years. Bàbá ti forí dá padà níbi ojú agbo kan tó lọ lánàá. Kí ni bàbá sọ? Gbogbo ẹ̀ ní yànnàná fún yín. Ẹ gbọ́ orin K1 The Ultimate. Ó bá lóyún kóyún, ó bá lóyún kóyún sàárà ni. Ẹ sì mọ gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Bó o lobìnrin náà ṣe jẹ́, bó o lóyún ṣe wọ̀, ìgbà wo ní ẹ wò kí ló kọ ọmọ tó tiẹ̀ kọ́kọ́ bí fún Wasiu Ayinde K1 The Ultimate tó lòun bí fún. Wọ́n bọ̀ ẹ má ì lọ ibì kankan. Ó bá lóyún kóyún, ó bá lóyún kóyún sàárà ni. My name is Azizat Tiwalade Aduke Serena Ayinde Marshal. I'm the daughter of K1 The Ultimate, and I'm also the daughter of Ogechi Amahosu. But I'm here. I heard that my father is a billionaire. Ogechi Amahosu jáde síkànnì ayélujára ní ìjẹta àbíjẹrin. Ó ní ìgbà tóun ń ṣiṣẹ́ lọ́dọ̀ Wasiu Ayinde K1 The Ultimate ni oyún wọ̀. Ó láwọn jọ fẹ́ra fún ọdún 7 gbáko kọ́rọ̀ lóyún ó tó wọ̀. Lẹ́yìn ìgbà tóun lòun lóyún ni Wasiu Ayinde K1 The Ultimate ló lòun ò ní oyún kankan gbọ́, òun ò sì lọ́mọ kankan gbà. Ó sẹ́ndì owó sóhun kóun ó lọ yọ oyún náà. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ oògùn tóun ń lò tóun fi fẹ́ yọ oyún náà ó fẹ́ gbẹ̀mí òun lọ lòun fi dá dúró. Ó wá sunkún síta. Ó ní ìgbà tóun bí Azizat Tiwalade èèyàn ọmọ K1 The Ultimate, ó ń gbé tó àwọn ẹbí rẹ̀ lọ. Ó ní ṣùgbọ́n wọn ò rẹ́dì láti gbà lọ́wọ́ òun. Ṣé wá rí oríṣiríṣi àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ níkànnì ayélujára tí ń sì mú àwọn reaction kọ̀ọ̀kan fún yín wá. Ẹ rí i pé K1 The Ultimate sọ pé ẹ gbé lọ sórí TikTok àbórí yín, kódà ẹ tún gbé lọ sórí Facebook. Torí pé àwọn ènìyàn ti ń dìbéètì ọ̀rọ̀ náà níkànnì ayélujára TikTok, wọ́n sì tún ti ń dìbéètì ọ̀rọ̀ náà níkànnì ayélujára Facebook. Ṣé ẹ rántí ìtọ́sẹ̀lẹ̀ sóṣèré orí ìtàgé ilẹ̀ wa yìí Bisola Badmus, òun àtọmọ rẹ̀ tó bí fún K1 The Ultimate? Ẹ jẹ́ tẹ́ ẹ bá rántí, ẹ jẹ́ n sáré play fídíò kékeré fún yín. Mo ń bọ̀ wá mú reaction àwọn ará TikTok lórí ilé tó ṣẹlẹ̀. Wọ́n ti gbogbo wọn ni wọ́n sàn kó fún Wasiu Ayinde K1 The Ultimate ni. Oríṣiríṣi àwọn èèyàn lọ ganu sí ọ̀rọ̀ náà látòrí TikTok. Ó dá Yeye Kudi Quadri, òun náà ganu sí oríṣiríṣi àwọn reaction tí mo mú wálé ọ̀kọ̀ọ̀kan kí n tó wá play orin tí Wasiu Ayinde kọ. Eyín níbi coronation anniversary celebration eyín ọba Oníkẹ̀tì of Ìkẹ̀tì eyín lánàá. Ẹgbọ́n tí Yeye Kudi sọ. Ẹ má ìlọ́bì kankan, mo wà pẹ̀lú yín o. Ẹ subscribe to YouTube channel. Gbọ́ tuntun, èmi sọ fún yín ni kò sẹ́ni tó lè fún K1 lọ́mọ àlè. K1 mọ̀ straight up bó ṣe rí ọmọ yẹn, wọ́n mọ̀ ìtọ́jú ọmọ wọn, wọ́n mọ̀ pé aláàjì mọ́mọ́ yẹn wà light and light. Bí mo ṣe wà yìí, tẹ́ ẹ bá gbé mi lọ, need pé kẹ́ná ní ẹ lè sanwó, ẹ lọ ṣe DNA. Èmi àrùn ojú ni, àwọn kan ti wà nínú Nàìjíríà yẹn prominent men tẹ́ pé wọ́n ti gbé logo DNA wọn wá. Àwa báyìí, tí èmi bá gbé, tí bá wò wọ́n báyìí, màá sọ fún yín straight up pé eléyìí, not be bàbá pikin o. K1 wà lára wọn, àbíjọpọ̀. K1 wà lára wọn, o ò lè gbé ọmọ àlè fún K1 o. O ò lè gbé ọmọ àlè fún K1 o. O ò lè gbé ọmọ àlè fún K1. Tẹ́ bá doubt ọ̀rọ̀ tí mo sọ fún yín. Ó rò pé ẹ ti gbọ́n tí Yeye Kudi sọ. Ẹ já tún wo ẹlòmíì ní tóun tún sọ. Ìfẹ́ gbà yín lásìkò pọ̀. Ẹ jẹ́ nǹkan mú reaction bíi méjì sí wá. Ká wá tó wo líríìsì tí bàbá jùlẹ̀ eyín ò lóde lánàá. Ṣé lórí ọ̀rọ̀ Wasiu Ayinde àti lẹ́yìn tó ṣe jáde yìí ó Wasiu Ayinde ló bímọ fún ọtí lẹ́yìn ìyàwó tó realize pé alájí jẹ́ ìyàwó tó yẹ pé wọ́n responsible ni it's not just being responsible àwọn ọkùnrin kan bẹ̀rẹ̀ tó they don't like responsibilities honestly and there's one thing another thing èèyàn fẹ́ láti realize láti understand the fact K1 The Ultimate ni pé he doesn't want to be recognized with a low class lady in tó ṣẹlẹ̀ sí Bisola Badmus nìyẹn kò láti come identify wọn tẹ́lẹ̀ gbogbo àwọn tó bímọ fún yàtọ̀ sáwọn tó bímọ fún bàṣẹ́ òsì lówó tó fi jẹ́ kọ̀ọ̀kan nínú ayé o gbogbo àwọn tó bímọ fún bàtò òsì lówó ẹ má ní kọ́ ọmọ wíìsì ni wọn àwọn tó yẹ pé they are well to. Ẹ tí ì gbọ́ nǹkan kan, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ jẹ́ n tún wá mú reaction kan wá fún yín. Obìnrin yìí ó sọ èrè ilẹ̀kùn. Ó lọ yẹ kí bàbá Tinubu kí wọ́n gbé bàbá yìí kí wọ́n gbé fún Wasiu Ayinde ni níbi tí ń ba ayé àwọn obìnrin jẹ́ dé.
ẹnu mi kẹ́ ti gbọ́ pé ìyá ti sàkú ẹ jẹ́ mú wá fún yín. Ọmọ ti bọ̀ wálé o ọmọ ti bọ̀ wálé ọmọ Bísọ́lá òun bọ̀ wálé ǹjẹ́ lọ́mọ Ogechi náà bọ̀ wálé mo ń bọ̀ àti ìdè ẹ subscribe. kí K1 wà ní orílẹ̀-èdè wa ẹjọ́ bàbá president Tinubu ẹjọ́ sà mo ì máa ṣe special kìíní fún wọn pé kọ́ máa bèèrè lọ́wọ́ nǹkan tí president Tinubu fẹ́ fi K1 ṣe irú ẹ̀ tó fi ń yìnbọn fáwọn èèyàn kọ́ máa gbé ìbọn fún kó fi àwọn obìnrin kó jẹ́ ká sinmi kí ni wọ́n fi ṣe. Òrùpẹ́yìn náà ti gbọ́ láàrin àwọn ṣẹ́rí àwọn táwọn ènìyàn sọ lórí ọ̀rọ̀ náà pọ̀ kódà àwọn kan tiẹ̀ ní ọmọ náà àfi bí ìgbà pé Wàsíù Àyìndé bá yanu lọ́pọ̀ lẹ́họ̀ọ́ pọ̀jọ́ ọmọ náà sì sọ pé òun ò lọ léèwé mọ́ látàrí pé màmá òun kò lágbára àti ràn wọ́n mọ́ àwọn ènìyàn tí wọ́n ń pe Wàsíù pé àfikọ́ gbalẹ̀ náà o bó ṣe gbọmọ Bísọ́lá Badmus lójú àgbo àfikọ́ gbalẹ̀ ẹ wá já gbọ́n tí Wàsíù Àyìndé kọ lórin. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ń sọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ló ń pa K1 The Ultimate bó ṣe ń pín káàkiri pé tí ò tún wá ní gbọmọ lọ́wọ́ wọn. Ẹnìkan tiẹ̀ sọ́nù kọ́mẹ̀ǹtì tiẹ̀ pé ìjọ Wàsíù bá lọ papòdà pé tí wọ́n bá ní kí wọ́n tọ àwọn ọmọ tó wà ń ta gan lẹ̀ gan abẹ́ kánópì kan ò ní gbà wọ́n. Ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ eléyìí látún ní ká ganu sí o kí ló èrò tiyín lórí eléyìí ǹjẹ́ lẹ́yìn náà ò lérò pé ó yẹ kí Wàsíù Àyìndé kó gba ẹ̀mọ yìí ẹ̀ tí ẹ̀ tún wá mọ pápánbarì ọmọ náà lóhun morin kọ kì í túmọ̀ sí pé ọmọ jọ bàbá rẹ̀ ọmọ ti bọ̀ wálé o ọmọ ti bọ̀ wálé ní tọ́mọ fi bọ̀ wálé fún Bísọ́lá Badmus ó yẹ kó ọmọ bọ̀ wálé fọmọ Ìgbò náà oríṣiríṣi nǹkan làwọn ènìyàn sọ níkànnì ayélujára kí lè rò tiyín ǹjẹ́ lẹ́yìn lérò pé ó yẹ kí Wàsíù Àyìndé àbí kí wọ́n tiẹ̀ kọ̀wé gan kí wọ́n fi síkànnì ayélujára pé gbogbo ẹni tó bá lọ́mọ tó jẹ́ pé Wàsíù Àyìndé ló lọ́mọ kí wọ́n jáde káti ẹ̀ mọ iye wọn gan kí bàbá òkúkú mọ iye ọmọ rẹ̀ kó mọ̀ bóyá yóò bà fún wọn ní ogún tiwọn ni kó mọ̀ pé kó mọ̀ ẹ wò kí lè rò tiyín ẹ drop comment kẹ́ subscribe.